Dádì. Ẹ fi. Wọ́n ní sọ̀rọ̀ kan fún ọ. Okay. Wọ́n ní wọn àti ìfún mi ní ìtọ́ ọmọ sọ sí i. Ó dà. Wọ́n ní inú oúnjẹ tó bá fẹ́ mọ́ ọ wá dákun. Ó dà mà. Ó gbọ́. Ní ọwọ́ àbomi. Ó fi fọ ojú ara rẹ̀. Okay mà. Ó ti gbé ọ. Ọkọ̀ síbi kan. Ọwọ́ àdá ìdísù ló fẹ́ sí ní pé fóònù kan só bá má làbá ni pé fóònù kan só ní ìjẹ́. Pé omi rẹ̀ ló fi sí i. Bá má là ní lọ́ba ti dá gbọ́n rò pé fóònù kan ní ìjọba tí ìjẹ tán. Ó ti yé ọ. Wọ́n á tọ́mọ sọ sí tí wọ́n bá ti sọ́mọ àsọ fún ọ. Ìgbà tí ọ̀sẹ̀ nígbà kan ló mú ní kí n sọ àlàyé yẹn fún ọ. Èmọ́ wọ̀lú o ẹ̀yin èèyàn ẹ wá wo ìyàwó tí ń fọ̀dí fọkọ jẹ nǹkan dé o kódà ó tún ń pègèdè sí i bó ṣe ń pègèdè ní ń pọ̀fọ̀ ọkọ yẹn sọ pé evidence ń bẹ lọ́wọ́ òun o bó o ló ṣe jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ dákọ̀ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí tí mo mú wá fún yín lónìí ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkàsọ ẹ wò arábìnrin kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé ọkọ òun ní o ẹ gbọ́ kí ló ṣọkọ ẹ̀ ó lọ́kọ òun pé ó di ọwọ́ òun méjèèjì ó wá gbégbá kan lóun lórí ó nídìí gan rèé o tóun náà fi lọ fọ̀dí òun tóun fọ gbogbo abẹ́ òun gbogbo pàlàpọ̀lù abẹ́ ó fọ gbogbo ẹ̀ sínú Isasun ó sì fi dáná fọ́kọ jẹ ọkọ sì jẹ́ ó sì yó bákánbákán eléyìí ní agbára o ẹ̀yin èèyàn ẹ wò ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ìwà yín yí kinní sókè kẹfà balẹ̀ wá gbọ́ kùnkùndún ọ̀rọ̀ bọ́rọ̀ ti ṣe jẹ́ gan ní pàtó ṣẹ́rí fọ́nrán eléyìí kò ṣe é mí sí o kò ṣe é má wò léléyìí o bẹ́ẹ̀ ṣe ń wò ní kẹ́ ṣe máa bá ń comment kẹ́ máa like ẹ̀yin tí ẹ̀ wá ti subscribe sórí ìkànnì yìí ẹ bá ń tẹ subscribe button yẹn aago kélébé kan náà ń bẹ́ ń sàlẹ̀ rẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí láì dènà pẹnu Alhaji ẹ bá ń gbóhùn sókè. yes ó yẹ já lọ. àdámẹ́ká alẹ́ káàbọ̀ ló sórí ètò Kokoro Alate lẹ́ẹ̀kan sí. ẹ̀ka lẹ́sà Alhaji. ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò Kokoro Alate lẹ́ẹ̀kan sí. Alhaji ẹ̀ka lẹ́sà. yes ma bó o ní ṣe dáadáa rẹ dé ẹ jókòó ẹ sì dáhùn ẹ wọlé ẹ jókòó ẹ sì dáhùn èrò tẹ́jú ẹrù rẹ o. ẹ̀sà ṣéyàwó yín ni. ìyá ọmọ mi. kí wàhálà ò tó dé. bẹ́ẹ̀ni. sọkọ yín ni. bẹ́ẹ̀ni sà. ẹ ká ìlà sẹ́ńtẹ́ mẹ́jọ rẹ̀ wá ní. bẹ́ẹ̀ni sà. ṣé gbogbo tẹ́ ẹ sọ ń pa rẹ̀ sóòótọ́ ni. bó ṣe rí ni Alhaji. ọmọ nírọ́ ni. ṣé bóun ló kọ́kọ́ mú mi wá lọ́jọ́ tí ó kọ́kọ́ gbé mi lọ sínú igbó yẹn tó lòun fẹ́ lọ pa mí síbẹ̀ ìgbà tó dẹ̀ kúrò lọ́dọ̀ mọ́mì mi ló gbàgídìgbò wá àfa ara dẹ̀ mí pẹ̀lú alájà náà bá wa dá sọ̀rọ̀ yẹn jọ yẹn wọ́n dẹ̀ rẹ̀ ẹyin ojú mi bó ṣe dáràn jẹ òun gangan fúnra ẹ̀ ló dẹ̀ fẹnu ara ẹ̀ sọ pé ìgbà tí òun tó nà mí ni mo tó jẹ́wọ́ táfà bá wà bí wọ́n lè sọ̀rọ̀ sí i pé ìgbà tó pé mo ṣẹ̀ṣẹ̀ kan náà pé ìgbà tóun tó fọwọ́ bà mí ni mo tó jẹ́wọ́ tóun bá fọwọ́ bà mí mi ò ní jẹ́wọ́ tó bá dẹ̀ máa nà mí báyẹn gbà mí tó bá jòrú náà ní tí ìjọ tó gbé mi jáde yẹn náà di first day but tó bá ti fẹ́ nà mí bá tan generator ni so that àwọn èèyàn fi ní gbọ́ ìgbé mi. bẹ́ẹ̀ ń dún náà. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ń wọ́wọ́ yín sà. olówó kò ní kò síṣẹ́ tóun ò lè fọwọ́ wọn yẹn ṣe bí ó ṣe ṣiṣẹ́ tí ò lè fi ṣe tó fi ń wa mọ́tò tó fi ń yọ táyà mọ́tò òun náà ló ṣe lè fi nàyàn. ṣé bó wọn ṣe fi dè yín. bó ni ó sì fi lè dé yẹn. Alhaji ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi pa fara dẹ mi kẹ́ lè fi confam pé báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́. tó kù yẹn ni mò ń sọ o. Alhaji ó dè mí gidi gan tí bá parọ́ kí ègún tó wà nínú Bíbélì kò ṣẹ mọ́ mi lára. ṣé pé lórí rédíò. Alhaji mo ṣe ilé torí pé mi ò parọ́ mọ́ ó dá mi lójú pé mi ò parọ́ mọ́ tí bá parọ́ mọ́ gbogbo ègún tó wà nínú Bíbélì kò ṣẹ mọ́ mi lára ṣùgbọ́n tí bá ti parọ́ ìdè tó wà níbẹ̀ ni kò mọ̀ ṣẹ mọ́ mi lára. o tún lọ sẹ́lẹ̀. Alhaji mo ṣe ni torí pé tó bá dáyàn lójú yẹn máa fi gbárí ni. ọ̀dà àmọ́ sẹ́ mọ́. àwọn tó gbé mi jáde ńjọ́ náà tí láago 12 tó gbé mi padà wọlé wọ́n kí wa nínú mọ́tò jẹ́ wọn mọ̀ pé mo wà nínú mọ́tò tó jáwọn ará àdúgbò tájọ ń gbàdúgbò. kí ló kọ ọkọ rẹ. Olúṣọlá Ọ̀pádàrẹ. Olúṣọlá. bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ gbéyàwó yín lọ́nù gbóngbẹ́ ẹ̀fẹ́ náà láàrin òru láago 11. èmi ò lè gbé jáde láàrin ibi tá à ń lọ gan ṣé mo mọ tó wà ń bẹ tí màá fi gbé jáde láàrin òru Alhaji tọ́lọ́dẹ bá wà ń bẹ tó bá yìnbọn pààyàn kí mo fẹ́ ṣe màá wá gbé jáde àti pé ṣó sùn ni màá fi gbé jáde ní àbíbò ṣe tó yìí.
ó ní kẹ́ ẹ bọ́ ẹ sọ fún ó lẹ sọ pé kó wọn bọ́nu mọ́tò ni. láì mú bọ̀dá ni tó bá lè fi búra ń bì láì fògùn sẹ́nu alájí. ọjọ́ kejì tí mo wá bíbà ló wá sáàfù mi níwèé court ń lélẹ̀ alẹ́ ìtàǹbẹ̀ mo jókòó sí tó fi pè mí pọ́ǹdì 28 May oṣù ni kí n máa bọ̀ ní court ọjọ́ kejì tí mo wá sí bíbà yìí lórí kí mo bàdẹ̀ gbàwé ilẹ̀ bàbá mi náà ni ìgbẹ́ yẹn gangan ni mátà tí mo wá fún kò sí pé báyà èèyàn rojọ́ ó ń sẹ́tù kò sí yẹn bẹ̀gbẹ́ gangan ni mo wá fún ṣé bó ní mo parọ́ mọ́ ni alájẹ́ ní gbogbo nǹkan tó bá lè fi búra sí i ó nígbàgbọ́ nínú ògùn gidi gan kó fọ́ọ̀gùn tó fi ń wá ògùn tó ń wà yẹn kó fi búra tí ò bá gbé mi lọ sínú igbó alájì tí ò bá gbé mi lọ sínú igbó kó fi ògùn búra mo lè fi búra mo ṣe wà yìí èmi lè fògùn búrò dá mi lójú mo dẹ̀ mọ̀ pé ògo lè ṣe mi torí mi ò inú kan ni mo lò pẹ̀lú ọmọkùnrin pẹ̀lú gbogbo ìrìn àjò tí mo bá rìn láyé rẹ̀ ìlú kan ni mo lò pẹ̀lú rẹ̀ pẹ̀lú gbogbo ìyà tó lè fi jẹ tó fi ń jẹ mí láyé mi. àwọn mẹ́rin lẹ́bí fún wọn. 3 ni mo bí fún aláàjì mo sùn sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi náà ló fi gbé mi jáde lórúkọ yẹn tí bá parọ́ ọmọ kí ìṣẹ̀dá àwọn ọmọ yẹn kó fìyà jẹ mí bó ṣe rẹ́rìn bẹ́ẹ̀ ṣe wáyé bó ṣe wáyé ìka burúkú ni bẹ́ẹ̀ ṣe wò yìí ìka burúkú ni gbogbo àwọn aládùúgbò náà bẹ̀rù rẹ̀ kọ́ lọ ṣe investigation ládùúgbò lólùbọ́dún mi tó kọ́lé sí. òbí kìíní ìkànnì òbí kejì ìkànnì ṣebí gbàtẹ́ mi fẹ́ bọ́ náà ni mo sá. òbí kẹta ìkànnì. ó lè máa forí tì náà. alájí tí ò bá pé èyí forí tì. ok. insecurity ló ń dá wọn láàmú wọn àti family wọn. I don't understand. You will understand now. family tó gbé wẹlẹ̀ kalẹ̀ fún ẹ. alájí. ẹ ṣe pé ó lẹ̀bi. ẹ ṣe rí normal kò sẹ́ni tí ó lè ní issue ìbíṣẹ́. bẹ́ẹ̀ni. mi ì tí rẹ̀ nínú tó bá sọ pé òun ò lè ní issue ẹni tí ò tí kù. ọmọ kó tí ó pa. issue wa nítòótọ́ ìgbà kí issue dẹ̀ tó wá wọ́n parí iṣẹ́ sí mi lára alájí. kátọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ni gbogbo tí mo sọ máa fún ní evidence live evidence n tó ń balẹ̀rù gangan nìyẹn tó ń bá family lẹ́rù súnmọ́ kó mo sọ tiẹ̀ ní ìsọ̀rọ̀ alájí ẹni kò jẹ́ ìsọ̀rọ̀. ẹ dákẹ́ lóòótọ́ ẹ jẹ́ kó sọ tí wọ́n já gbọ́ sọ. ṣe rí èmi mo ṣe wáyé gẹ́gẹ́ bí mo ṣe sọ ọwọ́ kan yìí máa fi ṣiṣẹ́ eléyìí bíi supporter but majorly ẹ̀yọ̀ kan yìí. ọwọ́ àlàáfíà dẹ̀ tún ni. bẹ́ẹ̀ni débi pé àwọn ṣòro challenges mi wà tó yẹ pé tí mo face nígbà yẹn tó yẹ pé tí mo bá mọ̀ yàn as customer mo fẹ́ gbowó lọ́wọ́ yín tí màá nà sí eré tó jẹ́ gbọ́ ọ̀kan fún mi but ìyẹn personal issue yẹn mi ò rògbò yẹn. ṣé rí mo jẹ́ nìkan tó yẹ pé mo ń gbìyànjú pẹ̀lú ọwọ́ kan pé kàn lè jẹ́ èèyàn pé lẹ́yìn bá ti fẹ́ yàwó mi ń depend lórí èèyàn mo wá ń tiraka mo ń gbìyànjú pé kàn lè jẹun kàn lè jẹ́ èèyàn ìgbà tó yá ọlọ́run lè gbúrú jẹ́ẹ̀dẹ̀ wọ́n fún mi láwọ̀ ọdún bíṣẹ́ wọ́n fún mi láwọn kankan fún mi fóònù àwọn tó ń jọ fún wa ń gbà yẹn wọ́n á gbọ́ nísìnyí wọ́n fún wa ń plasma gbà yẹn plasma jáde wọ́n fún mi bẹ́ẹ̀ nítorí báyìí tó ṣiṣẹ́ báyìí everything was going on well. iṣẹ́ ò lẹ́ ṣe wẹ̀. mo ń ṣiṣẹ́ lọ́ndà company. okay. so ìgbà tó lè yá mo rí i pé gbèsè kan ṣẹ́yọ mo supply nìkan lọ́jà ẹni yẹn náà mo gbọ́ lálẹ́ ní ìfẹ́ dárúkọ ẹ̀ ni ẹni yẹn bá gbowó sá lọ mo wá pe ẹnìkan tó jẹ́ supervisor mi lágbájá wà o nǹkan báyìí ṣẹlẹ̀ o kí la ṣe sí o ní èmi náà mọ̀ pé àwọn ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ o ṣùgbọ́n màá fi sálárì mi san alájì mo bẹ̀rẹ̀ sí sanwó yìí along the line náà ni mo dá lókòwò mo lọ ya owó mo dẹ̀ dá lókòwò pé kóun náà lè jẹ́ èèyàn. èló lẹ fi dá lókòwò. 500,000 naira lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ yọ owó kọ̀ǹténà náà àkáǹtì mi ibi tí mo ti ṣe kọ̀ǹténà ó wà ń bẹ kò kúrò kò parí kúrò ń bẹ. fine pé tí wọn náà bá jẹ́ èèyàn wá lè máa help mi olórí ibú ọkùnrin yóò nìkan kíyàwó ọmọ ṣòrere lábẹ́ o. bẹ́ẹ̀ni. torí àwọn àwòkọ́ṣe kan wà tẹ́mi máa ń wò ìyá mi ṣòrere lábẹ́ bàbá mi ó kọ́lé kò sì torí ẹ̀ kó ń lé lábẹ́ bàbá mi ó sì wà ń bẹ́ dòní ó sì ń filé rẹ̀. so everything was going on well ó kàn díjọ́ kan màmá ẹ̀ wá ẹ̀gbọ́n ẹ̀ náà wá àwọn bá mi ń lé wọ́n ní kí ló dé mo ṣe ń tìrìtì ìyàwó mi ò dáa mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí ni tí n bá mọ̀ pé mo fẹ́ fẹ́yàwó mi kí n fẹ́yàwó mo níyàwó mi èmi ò ní plan kí n fẹ́yàwó mi o nídìílé tiwa ìyàwó kan ni tí bàbá mi fi wà dì sí ìyàwó kan náà fẹ́ o nígbà ní kò sí wàhálà wọ́n dẹ̀ ń lọ ọjọ́ yẹn gbẹ̀yìn kọ́kọ́ ní accident ọjọ́ yẹn máa ní accident lákọ̀ọ́kọ́
mo dẹ̀ gbé wọn mo dé kí lórúkọ junction yìí ṣe after Yana church bí mọ́tò kan ṣe ń bọ̀ nìyẹn gárárá ó kàn cross mọ́ mi lẹ́nu àfi gbó God so good sójà kan wà ní bus stop yẹn tó fẹ́ wọ mọ́tò sójà yẹn ló wá dá sọ̀rọ̀ yẹn pé ẹni tó wa mọ́tò yìí ó jẹ̀bi o pé ó cross wa lójijì máa yẹn dẹ̀ ní òótọ́ lòún jẹ̀bi kékeré la fẹ́ ṣe mo ní nínú àsùnmọ̀ tẹ́tí accept pé jẹ̀bi ẹ máa lọ mo dẹ̀ drop wọn bẹ́ẹ̀ mo dẹ̀ lọ sílé àṣìjọ́ yẹn lógún ti bẹ̀rẹ̀ alájí mo wá rí pé the next thing ni pé ìgbà tó yá wọ́n ní kó máa fọ ìdí fún mi kó máa fi nǹkan kan kún láti máa fún mi lóúnjẹ. ǹjẹ́ ní ẹ̀rí ń tẹ̀sán. ó wà ń bí kò ṣeé deny. ẹlẹ́rìí yẹn. ẹ play ẹ̀ fún mi fáwọn ọmọ nàìjíríà kan lè gbọ́ lálẹ́. alájí iṣẹ́ dàrú nǹkan dàrú gbogbo tí mo ní mo ta. tètè bá mú yùn mi ní àkókò débi pé kò nírú evidence yẹ kó o tún máa pẹ́ pọ̀ tètè bá mú yẹn tó o bá ní. ẹ rákun ṣe evidence ẹ ọkàn tẹ nínú. ẹ ẹ tún ní mi. bẹ́ẹ̀ni kò tí ì gbé orúkọ yẹn wọn ni. ẹ sì yẹn ní ìsìn ẹ tún ní lẹ́yìn ẹyọkan yẹn. bẹ́ẹ̀ni wọn ẹyọkan yẹn máa filẹ̀ ẹyọkan yẹn gan tó láti. tó ní fífọ̀ di lélẹ̀. bẹ́ẹ̀ni. pé ká máa fọ̀ di fún un. bẹ́ẹ̀ni láti fi nǹkan kan kún un. àti nǹkan kan. bẹ́ẹ̀ni sà nǹkan bá rí ń bẹ̀ kàn fi wá fẹ́ sọ mí dẹ̀dọ̀ arinlẹ̀. ọ̀ya ẹ bá ń sẹ́ẹ̀tì kínní ẹ bá ń sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa ọ̀ya ọmọ nàìjíríà ẹ gbọ́ o. àti ọmọ sẹ́ẹ̀tì tó kú látàrọ. má kí ló mú tó ń kọlu sọ̀bù látàrọ. kò sí náà ni mo lọ jáde ní ibi tó ti ń jáde fún mi. ó ṣẹlẹ̀ Johnson ni. n wọ́n mọ̀ analyse ta ni ó pèèyàn tó lóun ti ń pè látàrọ ta ló sọ pé kò sí ná òun lọ charge tá padà sẹ́yìn. ẹ ṣé alájí. ẹgbẹ́ nu sí microphone sà. ẹ ṣé alájí yóò dáa fún etí iná ò ní bàjẹ́ iṣẹ́ ò ní jóná mọ́mí rẹ̀ ló pè é. ok òun ló ń sọ pé kò sí ná lórí fóònù tòun. ok ẹni tí mọ́mí wọn pè ní. bẹ́ẹ̀ni. ẹ tó dé òsì ná lórí fóònù òun ni. bẹ́ẹ̀ni alájí. ó yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kó tún play káwọn èèyàn lè gbọ́. kí ló mú tó ń kọlu sọ̀bù látàrọ. kò sí náà ni mo lọ jáde ní ibi tó ti ń jáde fún mi. ó ṣẹlẹ̀ Johnson ni. ọmọ mi ń kọ́ mi. àwa mà. ìgbà àwọ̀gbà. àmì mà. ẹkùnrin àná mà. ìrìn ní sọ́sà pé ní. a ṣe sọ̀rọ̀ tó ń sìn gan-an pé. dádì ẹ̀sìn. wọ́n ní sọ̀rọ̀ kan fún ọ. ok. wọ́n ní wọn àti ìfún mi ní ìtọ́ ọmọ sọ̀rọ̀ sí i. ó dáa. wọ́n ní inú oúnjẹ tó bá fẹ́ mọ́ ọ bá dákun. ó dáa mà. tó ń gbọ́. ní ọwọ́ àbomi ó fi fọ ojú ara rẹ̀. ok mà. ó ti bí ọ ọkọ̀ síbi kan ọwọ́ àdá ìdísù ló fẹ́ sí ní pé kó nìkan só bá má làbá ni pé kó nìkan só ní ìjẹ́ pé omi rẹ̀ omi yóò fi sí i bá má làbá ní lọ́ba ti dá gbọ́n rò pé kó nìkan ní ìjọba tí ìjẹ tán ó ti bí ọ. wọ́n á tọ́mọ aṣọ sí tí wọ́n bá ti sọ́mọ aṣọ fún ọ. ìgbà tí ọ̀sẹ̀ nígbà tí wọ́n lé mo ní kí n sọ àlàyé yẹn fún ọ. ó lè yàn kí ló ṣiṣẹ́ bí wọ́n gidi. wọ́n jẹ́ àrẹ ọgbà. ọlọ́run ní ilé ọ̀bùn jókòó rẹ̀ ọlọ́run fi ọlọ́kàn bá rẹ̀. àrò ní iyọ́. wọ́n bá ọkọ mi. wọ́n tún àmọ́ mi. wọ́n aláwọ̀ wà lẹ́yìn. mi ì tí mọ̀. àtìgbà wo lẹ ti ní kinní yìí lọ́wọ́. alájí ó ti pẹ́ díẹ̀ àtìgbà yẹn mo ti ń bá yí. kí ló dé tẹ̀ lóbìnrin lọ láti gbà yẹn. torí ọmọ ni àti pé mo dẹ̀ nífẹ̀ẹ́ ṣe mo tẹ́yìn bá nífẹ̀ẹ́ kódà mi sọ fún ìyá tó bí mi lọ́mọ gbọ̀ngbà tí gbogbo ẹ̀ wá bú rẹ́gẹ́dẹ́ tó di pé agbára ò fẹ́ gbé mọ́ bọ̀dà sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ wọ́n ní ṣe mo fẹ́ para mi ni bí ṣe báwọn ń sọ fún mi nígbà náà mi ò gbọ́ mo nífẹ̀ẹ́ mo ní à ní tó ti bímọ fún ní ti kúrò lálẹ́ ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n tó bá wá la ẹ̀mí lọ ṣégbà náà ló wà mọ́ dẹ́yà adọ́rùn mọ́tọ̀. ọtọ́dún mélòó tán ti tẹ̀sí gbọ́. kò lè tún di bí ọdún méjì. ọdún méjì ẹ sì dé mọ́ra. aláàjì ó tún kù níbọn rò.
mo mú nǹkan mọ́ra gan ṣùgbọ́n nígbà tó dé bíbá ẹ̀mí tó dórí ẹ̀mí mi tí mo rí pàgbára mi ò gbé mọ́ tí yóò fi ní dáràn kó kálukú lọ ń lọ ẹ̀ tí yóò fi ní kó sọ́wọ́ òfin kó kálukú bá tiẹ̀ lọ. ṣe rí ẹ̀yin tí ọlọ́run bá dá báyìí ẹ máa lé o. ọlọ́run ni alájí. bọ́wọ́ yín ṣe rí òpè ẹ̀ lè nà ìyàwó yín pa o. bọ́wọ́ yín ṣe rí kọ́lẹ́ ẹ̀ lè nà bàjẹ́. ṣé ẹ sì rí tẹ́ ẹ rí tẹ́ ẹ ti nǹkan kan lórí ẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ó lè jẹ́ ẹ dáràn o. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ náà mo rò papọ̀ mi ò fi ṣe kankan. tẹ́ ẹ fi sí náà. èmi náà. madam. ẹ sà dáàdì. ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. bó ló ṣe wá rí lára yín. dáàdì ẹ ṣé mo dúpẹ́ ṣe rí ní táìmù yẹn ni ẹni tó jẹ́ bàbá ọmọ mi ló gbé kòkò wálé kòkò yẹn kékeré báyìí ni àjèrè wọn lù lára ó dẹ̀ kó igi sínú ẹ̀ alẹ́ ọjọ́ yẹn náà mo ṣe sùn tó bá dẹ̀ ti dé màá bọ́ síta tó bá ti gbọ́ ọ̀nù mọ́tò ẹ̀ sometimes gan tó pé tí bá gbọ́ pé ó ń bọ̀ gan àyà mi á máa já ni kí n tó wọnú stúdíò lálẹ́ mo wò pé kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ kò ṣáà lè pa mí jẹ lójú gbogbo èèyàn bó ṣe dé lálẹ́ ọjọ́ yẹn gbogbo oúnjẹ fó jẹ tán bó dẹ̀ ṣe jẹ́ tán ó lọ sínú mọ́tò lẹ́yìn boot ó dẹ̀ gbé lálọ́ yẹn jáde síta ó ní kí n wá nínú yàrá òun mo dẹ̀ wọnú yàrá ẹ̀ bí mo ṣe débẹ̀ ó dẹ̀ gbé kòkò yẹn jáde wọ́n kó igi ẹlẹ́gùn sínú ẹ̀ báyìí pẹ̀lú tíra tán wé wọ́n fi owó white wé bó dẹ̀ ṣe gbé kòkò yẹn síta ló bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun fẹ́ believe báyà èmi nífẹ̀ẹ́ òun lénìí àbí mi ò nífẹ̀ẹ́ òun ó ní kí nìkan tó ṣẹlẹ̀ ó ní kòkò èmi máa gbà dání màá dẹ̀ fi búra fóun pé ọjọ́ kíjọ́ tí ọkùnrin mi bá tún gorí mi kí nǹkan ṣe mí mo níṣẹ́ gbọ́n kan lórí màbẹ́ gbọ́ pé mo ní mo jalè ni ó ní rárá o ó lóun ṣàfẹ́ kí n ṣe fóun tó bá yẹ pé lóòótọ́ àdódòdó mo nífẹ̀ẹ́ òun mo dẹ̀ wò pé kí nìkan tó wà ń bẹ̀ ìgbà tí mi ò lálẹ́ tí mò ń yàn tí mi dẹ̀ ṣaburú lórí ẹ̀ mo dẹ̀ gbà mo fi búra pé èmi lágbájá ọmọ lágbájá mo fi kòkò ìbúra pé tí n bá ṣaburú lórí ẹ̀ àbí tó bá yẹ pé mo yàn àlè ó wà láyé ò sí láyé o kí nǹkan burúkú ó ṣe mí ó dẹ̀ gbà padà ó lọ dá padà sínú mọ́tò bó ṣe wá di ijọ́ kejì mo lọ bá àwọn méjì ládùúgbò wa tí n bá dárúkọ wọn tó bá délé padà yóò lọ bá àwọn pípù yẹn mi ní dárúkọ wọn torí mo ọ̀rọ̀ yẹn ń bọ́dà mi pé kí nìkan tó ṣẹlẹ̀ kí nìkan tí mo lè ṣe tọkùnrin lè fi gbé kòkò wálé fún mi kí máa fi búra àwọn yẹn níṣẹ́ mi ò lóbi ni mo ní mo níyà mo wá pè kan lára àwọn àbúrò mi ẹni tán bí lé mi ọmọ yẹn wà ń ta ń bẹ̀ yẹn mo ṣe pè lórí fóònù lágbájá ó ní mo ní nǹkan tí bàbá lágbájá ṣe fún mi lélẹ̀ o pé kò dẹ̀ yé mi ò understand pé kò kúkú gbọ́ pé bóyá mo yàn àlè àbí mi ò yàn àlè ó dẹ̀ gbé kòkò yẹn wálé mo ní mo fi búra nítòótọ́ pé bọ̀ mo rò ọ̀rọ̀ yẹn mọ́júmọ́ pé irú kí ló lè ṣẹlẹ̀ tí mo lè fi deserve kí n fi kòkò búra fún pẹ̀lú tíra tó mú dání mo bá ní kó má sọ fún mọ́mì mi òyìn bá ní òun ti gbọ́ bí yẹn ṣe gbéra ni ó ṣà lọ sọ fún mọ́mì mi wá ní kí n wá ìgbà tí mo wá dọ́dọ̀ wọ́n ní kí ló dé tí mo ní kábúrò mi mọ sọ̀rọ̀ nǹkan báyìí fún mi mo ní ẹ̀rù ń bà mí mi mọ nǹkan tí mo lè bá lẹ́nu yín pé mi dẹ̀ mọ́rú ìgbésẹ̀ tó lè ṣẹlẹ̀ wọ́n ní mi mọ́rú ìgbésẹ̀ tó lè ṣẹlẹ̀ ni mo fi ní kó mọ sọ̀rọ̀ nǹkan báyìí fún mi ọ̀rọ̀ bàǹtàbàǹtà irú kí ni nǹkan tó ń dààmú ọmọkùnrin yẹn tó fi ní ẹni tó yẹ pé yóò níṣòro alájí ó níṣòro ní táàmù kan bí iṣẹ́ tó lóun fẹ́ rẹ́ sáàfù wọn bọ́lẹ̀ látòrí staircase gbogbo àwọn tó bá wà lágbẹ̀ni lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á máa gbọ́ mi àwọn tó bá ń gbọ́ àgídìgbò mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn gbọ́ dáadáa wọ́n pe orúkọ àǹtí yẹn ní bọ́sẹ̀ staff wọn táwọn àlàjì tí ọ̀gá wọn gbà síbi iṣẹ́ ń jọ yẹn ni ó ní gẹ̀yìn ṣe òun ó fẹ́ rè bọ́lá tẹnu staircase ọ̀gá wọn ní láti sọ pé kò lè dáràn sí àwọn lọ́rùn pé kó lọ mú ẹni tó máa ṣèdúró fún wa pẹ̀lú ìwé ilẹ̀ ó lọ bá ìyá àti bàbá wọn ní àwọn olè jẹ́ ó jalè kó sá kúrò níbi iṣẹ́ àwọn olè dúró fún mọ́mì mi ló tẹ̀lé lọ tó lọ ṣèdúró fún ibi iṣẹ́ ń jọ náà ẹni tó gbogbo àwọn tó bá wà lágbẹ̀ni lọ́wọ́lọ́wọ́ wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn mọ́mì mi náà mú ìwé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà tán lọ dúró fún níbi iṣẹ́ pé kí nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́yìn nǹkan tó bá ti débẹ̀ ó débọ̀ mọ́ àwọn ọ̀gá wọn wá ní ẹni tó fẹ́ rẹ́ bọ́lá tẹnu staircase ìyàwó náà ni gbàtọ́ yẹ pé bó ṣe ń ṣe lé nìyẹn ó wà dáràn bàwọ́ lọ́rùn ṣùgbọ́n tó bá ti lẹ́lẹ́rìí ìwé yẹn gbà tó kúrò lọ́dọ̀ ọ̀gá yẹn ló ṣẹ̀ lọ gbà ìwé yẹn wá lọ́dọ̀ lọ́ọ̀yà ní Ṣàngó lọ́ọ̀yà yẹn wà ní Ṣàngó lọ́ọ̀yà ìyá yẹn Ṣàngó ló wà ló ṣẹ̀ lọ gbà ìwé yẹn wá fún mọ́mì mi kó tó di pé a tún wá lọ fìwé yẹn ṣèdúró fún ní Ṣàngó tàtà ti dúró fún. ṣé o ti gbàgbé láì tó ń bá lọ nípa ìbéèrè tí mo bí ẹni ò ń sọ̀rọ̀ nípa alájì wọ́n gbé wálé lọ. ìgbòkò tó gbé wálé yẹn
ìgbà tí mo wá dọ́dọ̀ mọ́mì mi mo wá ṣàlàyé fún wọn pé bó ṣe jẹ́ ni pé ìgbà tí mo lọ sọ fáwọn èèyàn gan ládùúgbò báwọn èèyàn sọ pé kí ló ṣe mi ò ní ìyá ni tí mo fi lè gba kòkò lọ́wọ́ ẹ̀ tí mo lè fi kòkò búra mọ́mì wá ní kò sí wàhálà àwọn náà pè mí lórí fóònù mo dẹ̀ mọ̀ pé àtilẹ̀ torí fóònù tó ń lò tẹ́lẹ̀ ló fún mi nígbà yẹn ó máa ń fi fóònù yẹn sí record gbogbo fóònù tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó máa ń fi sí auto recording mọ́mì wá ní àwọn á pè mí tó bá ti wà lórí ìjókòó bí àwọn á pè mí àwọn náà sọ pé nǹkan báyìí ni kí n ṣe àwọn fẹ́ wo reaction rẹ̀ bí àwọn fẹ́ wò ṣe bó ń sọ pé ìfẹ́ lòun ní sí mi tó fi ní kí n máa fi kòkò búra fóun pé ọkùnrin mi ò gbọ́dọ̀ borí mi mo ṣáà ni mo ti gbọ́ mo ní èmi ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kẹ́ ẹ máa pẹ̀rù pé báyìí mọ́mì mi ṣáà ni àwọn máa pè mí bó bá ṣe jẹ́ ó ní ìpè tí mọ́mì mi pè mí yẹn aláàjì tó bá wá lè fi kòkò tó bá lè fi ògùn búra ṣáàrí gbogbo tó èmi lè fi ògùn búra pé mi ò fọ̀dí fún tí bá fọ̀dí fún kóògùn pa mí aláàjì tí n bá fọ̀dí fún ṣáàrí wọ́n ní tó gbé yẹn bá dájọ́ ẹ̀ máa fi gbárí tí bá fọ̀dí fún kóògùn pa mí ṣùgbọ́n kò náà aláàjì ẹ̀jọ́ tó ẹ ṣe fẹ́fọ̀ kan fún mi pé kò náà búra pé òun ò gbé kòkò wálé fún mi torí ní àdúgbò tá à ń gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́ náà dẹ̀ ń wò wá báyìí wọ́n mọ orí èèyàn tọkùnrin jẹ́ tẹ́ bá lọ bẹ̀rẹ̀ ládùúgbò bó ṣe wà yẹn kò dá nínú fámìlì kí ló dé tí ò rọ́mọ ìyá rẹ̀ mú wá sẹ́yìn bíbá yìí kò dá nínú fámìlì kò dá ládùúgbò kò dá níbi tó ti ń ṣiṣẹ́ mo dẹ̀ ń bá forí rọ̀bọ̀ látìgbà pé torí ọmọ ìgbà tí mo rí pé mi fẹ́ bọ́ ìgbà tó dé bíbá lọ́jọ́ tí tó dé bíbá tá a fáwọn bá wa gbọ́rọ̀ ó lóun fọwọ́ bà mí òun náà mí ni kò sọ àgbà tí mo wá mọ́kùn yẹn jáde tó fi dè mí àfọwọ́ ni ẹ̀ sọ pé ń gbéyàwó yín lọ sínú gbẹ ẹ fẹ́ lọ pa síbẹ̀ ó wá ń rẹ́nu kó mọ́ tó lè sọ mọ́ àfọwọ́ aláìda èèyàn nìyí ẹ̀kọ́ lé mẹ́ta ń lo mọ́tò ẹ wá gbọ́ pé ìyàwó yín ralẹ̀ pamọ́ ẹlẹ́fẹ́ pa kí lẹ́sẹ̀ rẹ̀ tó lè ṣe kí nìkan tó lè ṣe tẹ́ fi lẹ́fẹ́ pa aláàjì bọ́rọ̀ fọ́ọ̀dì fún mi ṣe jẹ́ nìyẹn kókó tó gbé wálé tó fi búra tó fi ní kí n fi búra ló jẹ́ kémi náà ṣèrú gbèsè báyẹn fún un kò dẹ̀ sí gbogbo nǹkan tó lè gbé kalẹ̀ kí n fi búra tí mi ò ní fi búra ẹni kò náà búra alájẹ ẹni kò búra tó bá dáa lójú gbogbo nǹkan tó ń sọ yìí. tiẹ̀ wá bẹ̀rù dípò ẹ̀ tí wọ́n ń ṣe mí yìí tiẹ̀ tí a gbàgbé pé yẹn ló gbé mi náà ni. kí ni ẹ dé tẹ ẹ ṣe báyìí madam ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa. èmi náà gbàgbọ́ mo gbàgbọ́ pé mi ò ṣe dáadáa ṣùgbọ́n ibi tó yìn ò bá sí alájẹ ọlọ́run wà ń bẹ̀. ẹ ṣe dáadáa kí n mú sí fún yín kí n èmi gangan lè fìyà jẹ láyé. tàmí ìfìyà jẹ yín alájì o. ẹ wá gbọ́ gbogbo ibi tẹ́ ẹ lọ. tẹ́ bá mọ gbogbo nǹkan tí mo ti ń fojú wí náà bọ̀ ní ẹni mọ̀ pé mi ò fìyà jẹ yín. ẹ ń sọ kọ́kọ́ yín ṣe dáadáa gbogbo tá a sọ náà ò sì sọ kó ṣe dáadáa ṣùgbọ́n wo ìtẹ́ ẹ sọ nísìn ẹ̀yin lẹ sọ kọ́kọ́ yín ṣe dáadáa ṣe rí ìtàn tẹ́ rọra sọ nísìn tẹ́ ọ̀rá gbé kalẹ̀ gbà sì dáa kẹ́ ẹ mọ́ sọ o. aláàjì kò ní nǹkan tó ní kí n má sọnù torí nǹkan tó ṣe ló jẹ́ kẹ́mi náà sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ tí rúgbèsè yẹn báyẹn fi wáyé mi ò dẹ̀ ṣe tí bá ṣe mo fògùn búra kógo pa mí ṣé ní nǹkan tó gbó yẹn bá dájú yẹn máa fi gbarí ni ṣé bí lórí ìṣẹ̀lẹ̀ yẹn ó gbé àdá kalẹ̀ lẹ̀ tó ní kí n gorí àdá kí n fi búra pé tí bá fọ́ọ̀dì fóun kógo pa mí mo dẹ̀ ṣe lótìtọ́ ló lè wà ní rìkọ́dù ṣùgbọ́n ó ní nǹkan tó ṣẹlẹ̀ tán fi rìkọ́dù ẹ̀ bọ̀ ìgbà tó ọmọkùnrin bá ń jìyà kò sẹ́ni tó máa wà ń bẹ̀ torí mo mọ̀ wípé ọlọ́run tó dá mi tó ṣẹ̀dá mi tó dẹ̀ mọ irú ìjà tí mo jẹ lórí ẹ̀ mo mọ̀ wípé á gbé mi níjà ní gbogbo ọ̀nà. ọkàn ń dẹ́rìn pa mí ni ìwọ tó yẹ kó o pé ọgbọ́n nìkan tó yẹ kí n kọ́ mọ́ ni kàkà kó wẹ̀wọ́ kó o tún wẹsẹ̀ kó o tún bá jágbajàgba játijàti ló tún wí. kí ló wá ń sọ yìí bó lọ̀rọ̀ yìí ṣe wá jọra wọn ó sì wá gọ́vnọ̀ general ló wá ń parọ́ fún tó báyìí tí mo ní ọkọ̀ olóyún olórí imúlẹ̀ wàá fi àjẹ mọ́gàjì. Are you sleeping? Nítorí pé má gbọ́ o ọkọ rẹ gbé kòkò wálé tó wá sọ fún ìyá rẹ fi wá ní àwọn ó pè ọ́ tó wá gbé àwọn wá sọ báyìí tí wọ́n bá wá pè tí mo mọ̀ pé mo gọ̀ ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ máa fi lọ̀ mí kẹ́ ẹ máa sọ fún mi pé mo gọ̀ ìní láìkì ẹ̀ ebi fúnra mọ̀ pé mo dèdè rìn kó kan sọ̀rọ̀ pé tọ́ òótọ́ ni o ajáde o nígbà tí ó lé mọ́ mi tí fìyà jẹ mí tí ń gbádùn nínú léwu ni mo jáde mo sì nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ kú òǹbẹ
ibi tá a jáde lọ ni wọ́n ti rán màmá mi sí mi tí wọ́n ti jíṣẹ́ o a sì mọ̀ pé màmá ẹ òkú kékú ṣe pé oògùn pọ̀ fẹ́ pa ní báyìí ìgbà tí ìyá rẹ̀ sọ̀rọ̀ tán ìyá rẹ̀ sọ pé ọlọ́run ò ní lé ọ kú ò ní di ẹrù ẹ. bẹ́ẹ̀ni. ìwọ àti ìyá rẹ̀ sáré ìgbìyànjú kí ọlọ́run ó fìdí ẹ múlẹ̀ lọ́dọ̀ máa ń yí eré ń tẹ́ ẹ sá lọ́nu. gẹ́gẹ́ bíi tí màá yí dẹ̀ sọ́ngbà ti sọ̀rọ̀ insecurity náà ló fà ṣé ó sì kọ́mọ́ pé òun fẹ́ mọ́ lọ́la o kọ́mọ́ pé òun lọ gbóbìnrin mi wà lọ́la o kọ́mọ́ pé kinní kan o kí ìfẹ́ yẹn lè máa pọ̀ ìníbi tẹ́ ẹ lọ máa fọ aago mọ́ ìlú ojú ara èmi fẹ́ wo aago kí n tó lè sọ ni máa fọ ìdí fún o kọ́ fọ gbogbo ẹ̀ fún o kó o fi sóúnjẹ tó nìkan só tí ó bá dájẹ kó o dá àmàlà rẹ̀ rò fún omi ló fi dá àmàlà kaná kì í pààyàn kì í pààyàn náà rìn wà láìkè pààyàn. ajé ọmọ bàǹkà jẹ lára mi. kèé àpọ̀lọpọ̀ àwọn tí máa ń jẹjẹ àyà káàkiri tí wọ́n máa lọ jẹjẹ àyà káàkiri tí wọ́n jókòó tí wọ́n dẹ̀bi ti àyà kálí ológogoro tí wọ́n máa fẹ́ jamu nǹkan tí wọ́n ò ní lọ lébọ̀rọ̀ ẹja tútù tí wọ́n máa nàkásẹ̀ jánu omi eléyìí ni ó ṣe eléyìí ni ó ṣe náà ti fa bẹ́ fọ́pọ̀lọpọ̀ nu wọn tí wọ́n tún máa pẹ́nu mọ́ nígbà wọn ó tún délé wọn rànjú kankan mọ́yàwó wọn níbi kọ̀ọ̀kọ̀ àtẹ̀mẹ́rẹ̀ ó dúpẹ́ tẹ́ pé nu lé wọn ti jẹ́ tọ̀ jẹ́ ń ta. Alhaji mo dúpẹ́ ṣùgbọ́n nǹkan ṣe. ṣé ebi tìyàwó rẹ lọ́fọ̀ fún ọ a máa jẹ́ tìyàwó yàwó. Alhaji láàrin èmi àti ẹni súnmọ́ obìnrin nílé gan ọmọ nǹkan máa ń ṣe fìyà ká tó wá sọ pé wọ́n wá fọ́ wọ́n tún wá nǹkan táwọn fi kún yẹn ǹjẹ́ àmọ́. wọ́n ní gbólóhùn rẹ̀ gbólóhùn Alhaji pé àwọn gbà wá lọ́dọ̀ bàbá wọn ti gba gbólóhùn wa lọ́dọ̀ dáàdì náà tún wá pé o ìsọdọ̀ bàbá o dáàdì náà pé ẹ bọ́yá pásítọ̀ ó lè jẹ́ pásítọ̀ ó lè jórí òkè kan náà lọ yá ó lè jórí òkè kan náà lọ bọ́n ṣe wà ó rí gbì láyà wọn o ó lè jórí òkè kan náà lọ màmá ló dẹ̀ mú wọn débi tán lọ màmá wọn ló mú wọn débi tán lọ torí pé màmá tún dá lọ ọbẹ̀ tàbí kó yẹ pé bàbá yẹn wá pe màmá tí ò sáwọn ń bẹ̀ màmá fi nígbà tí ọ̀sẹ̀ nìkan kan lé báyìí káwọn ó jíṣẹ́ fún káwọn ó sọ fún nítorí kó bá ọkọ òun kì í ṣèdí tọ́fọ̀ fún ọ ìdí èkó bá yẹn. Alhaji èmi mo mọ tó ṣe Alhaji. ìdí èkó bá yẹn ìdí èkó bá yẹn ṣùgbọ́n tí mo fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ̀sà Alhaji òun lòun ọ̀fẹ́ ọmọ ìwọ lọ́ọ́ fẹ́ mọ́ èmi sì ní èmi ètú yìgì ìwé kóòtù ló sì gbà wáyé ọ̀sánwó kóòtù yẹn ọ̀sánwó. kí gbogbo èdè lọ láyọ̀ àtàlàfíà náà. because tiẹ̀ nídìí pé bá dé kóòtù nísìn tí wọ́n lọ́ọ́ fẹ́ mọ́ tóun náà lòun ọ̀fẹ́ ọmọ nǹkan kan náà ni kóòtù ò ní wàhálà àwọn méjèèjì ti agree o ìgbà míì wọ́n lè pé kí fámìlì bá yín sọ ọ́ but nígbà tó ti múwèé kóòtù wá ohun ò tí ì dáhùn number one ni pé bó ṣe múwèé kóòtù wá yẹn nínú ẹ̀mí ẹ̀ o mọ̀ pé o nífẹ̀ẹ́ wúmà yìí ní tó ṣe tó o bá nífẹ̀ẹ́ mọ́ lónìí ìwà rẹ̀ ni. bẹ́ẹ̀ ni Alhaji. sódodo dé. ẹ wà lójú ọ̀nà. bó ṣe jẹ́ nìyẹn inú ẹ̀mí wúmà yìí o náà mọ̀ pé o nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá padà wà nífẹ̀ẹ́ ara yín mọ́ tó náà wà nífẹ̀ẹ́ rẹ mọ́ lónìí n tó ṣẹlẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ṣé wàá ní tó ṣẹlẹ̀ yẹn bí ṣe ń dùn tó ìtì ń dùn jù lónìí ọkọ̀dá àgbo tó ṣẹlẹ̀ ètò dùn jù lónìí ni pé tó fi lè pọ́n ò ṣe mọ́ rárá ni pé ètò play yìí kò expect ẹ̀ láyé tó bá tiẹ̀ mọ̀ pé wà lọ́ọ̀ rẹ kò mọ̀ pé ó lè gbé báyìí sátàṣá gbogbo èèyàn rí kò wá sí ẹ̀ṣẹ̀ tó lè fẹ́ tí tó ti ṣẹ̀ ṣáájú àkókò yìí tó wá tóru sẹ̀rí àtọ̀ dá fún yìí mi ò dá sẹ́rí àfọ̀n pẹ̀lú tó play yìí
wàá máa gbọ́ mi. ìdásẹ́rẹ́ àfún. tí n bá wá ní kẹ́ ẹ máa fẹ́ra yín lọ mo ní kẹ́nìkan lọ pa ẹnìkan nù. bẹ́ẹ̀ni. sórí tó play lónìí tí ó fi jáde láyé kò ní forgive. sórí tó gbọ́ yìí tó play fúnra rẹ̀ yìí tó fi jáde láyé ò ní forgive. sórí gbogbo tí bá ń ṣe ọ́ ibẹ̀ lọ́mọ ronú lọ. bẹ́ẹ̀ni ibẹ̀ lọ́kàn wà. tí ẹ bá wà ní orí race lórí ìkọ̀yìn sájà tí sẹ́ ń lọ tó bá sọ kù lẹ́mìí rẹ ara rẹ ó wálé. bẹ́ẹ̀ni tẹ́fẹ̀ gan bá jẹ́ yẹn ibẹ̀ lọ́kàn wà. àsìkò tó ọ̀nà lọ́wọ́ òun bó ṣe ń rántí òun lọ́wọ́ rẹ̀ ń dùn sí i. Alhaji ẹ má bínú mo fún wa tọmọdé yín lẹ́nu ẹ jọ ẹ má bínú torí tọ́lú torí àná bínú. mo fẹ́ fi kékeré ìkun ni o ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo fẹ́ fi lé ìkun tí má parọ́ mọ́ ẹ bá ń bí léèrè ọjọ́ tó lọ lé wọn gbẹ̀yìn mo fẹ́ kọ́ ìsàjà èmi náà fẹ́ ṣe bí ọkùnrin Alhaji mo tọ̀pá bọ̀ sábà ọ̀pá ò wọ́sà o. kí ló ṣẹlẹ̀. kò yé mi o. òkété ni mo ṣe ìsà. lẹ́yìn ọmọ mẹ́ta. Alhaji mo fi Ọlọ́run bá ṣe rí ẹ̀kíní ẹ̀kejì lẹ́yìn ọmọ mẹ́ta ẹ̀kẹta mo tún wọnú ilé lọ mo lọ wo nǹkan lórí fóònù mi Àlàyé tún gbéra tán ẹ tún débẹ̀. mo débẹ̀ báyìí Àlàyé tún sọ sẹ́lẹ̀ ni o wow. mo wá ń làágùn nù yàrá bí ẹni tó ba kẹ̀kẹ́ jẹ́ Alhaji ẹ mọ̀ tí tọmọdé bá ba kẹ̀kẹ́ jẹ́. tí ètò ṣe kẹ̀kẹ́ rẹ̀. kẹ̀kẹ́ rẹ̀ ni. no tọmọdé bá wa kẹ̀kẹ́ tí èsè tiẹ̀ jẹ́. ọlọ́pàá sísè lóhun òròjọ́ pẹ̀lú tí èso ọmọ ọlọ́pàá ẹ góhùn sàn. mo fi Ọlọ́run bá ṣe rí kíní òṣìṣẹ́ o lọ́jọ́ tó lọ ìyẹn ló wá mẹ́mí mi sá pátápátá pé kò tó tó fi wá rù mí lọ sí gbogbo tó fẹ́ lọ pa mí síbẹ̀. ẹ já ṣe báyìí. yes Alhaji. ó ní òun fi ìwé ilé bàbá àwọn kan dúró fún yín. bẹ́ẹ̀ ni sà. bó ni ó ṣe rí ìwé ilé bàbá rẹ̀ gbà. ṣe yóò dá fún yín Alhaji tó bá fẹ́ gbà ìwé ilé ẹ̀ ìjọ tó lóun fi ìwé ilé dúró ẹbí lè ṣe mo wà mẹ́ ṣùgbọ́n láti mọ́ lè fọ̀rọ̀ gùn tó bá fẹ́ gbà tó bá need assistant ni kó pe ẹni yẹn kájọ lọ bẹ̀. fóònù mi tí nọ́mbà ẹnìyẹn wà lọ́wọ́ ó ti gbà lọ́wọ́ mi Alhaji. ṣe bó mọ ibi tó ń ó mọ̀ pé mi àtẹnìyẹn communicate ní máàcì tí mo lọ sí sádùúgbò. Alhaji ibẹ̀ mi lẹ́ ń bi léèrè àbí sóhun ni kò sọ̀rọ̀ Alhaji. ẹ má sọ̀rọ̀ lọ. ṣe rí tilẹ̀ ń tọ́lọ́hún mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá ti lè rojọ́ àròjù fún òbí torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí mo fi ń pè fún yín mi ì sọ fún ìyá mi láti gbà yẹn torí tí mo bá sọ fún kò lè dílé mi di táìmì yẹn tó bá dẹ̀ ṣẹlẹ̀ tó ń bá mi lé lọ ní táìmì yẹn bó mo ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ torí kò sóbi tí ó bímọ tó dàgbà tó báyìí tí ó gbàdúrà kí nǹkan ó ṣe. yàtọ̀ lè dúró fún mo fóbi ní nǹkan mi ì fún ní nǹkan kò sóbi náà torí gbà yẹn tó bá léyìn nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n insecurity tó ń dà wọ́n láàmú pé ó ṣeé ṣe ọmọ yìí wọ́n ti ní change lọ kí wọ́n lọ gbéyàwó lé ọ lórí kíni. ìwọ tó kú lé lóṣù mẹ́ta tó bẹ̀yìn wò. ṣé nítorí ẹ̀ wá ni. ṣé nítorí ẹ̀ wá ni kíni. Alhaji wọn tún wá gbé mi nílé pẹ̀lú ọkọ̀ àtàntí ẹ̀ wọ́n wá gbé mi láti Alágbọ̀n lẹ́kọ̀ọ́ wọn láǹtí ẹ̀ ló mú mi ẹni tó ra ọjà yẹn ìgbà tó wá gbé ẹni tó rajà lọ́wọ́ ẹ̀ yẹn wá lọ gbé àǹtí ẹ̀ wá mú wọn wá sí Ìbàdàn ìgbà tá àǹtí ẹ̀ dé Ìbàdàn ó wà lọ́dọ̀ obìnrin fóṣù mẹ́ta tí ó wà lóhùn lọ ṣọ́ọ̀ṣì báàgì ló fi gbé aṣọ lọ lọ́dún náà Alhaji èmi àtàntí ẹ̀ làwọn ọlọ́pàá mú lọ sálágbọ̀n lẹ́kọ̀ọ́ ẹjọ́ yẹn wà lálágbọ̀n lẹ́kọ̀ọ́ wọ́n ṣe parí ẹjọ́ yẹn nígbà tó sanwó owó ọjà yẹn tán Alágbọ̀n lèmi àtàntí ẹ̀ sùn lẹ́kọ̀ọ́ Alágbọ̀n ó lóhùn lọ ṣọ́ọ̀ṣì ni ló sọ fún mi gbà yẹn ìgbà tó máa bá mi lálágbọ̀n lẹ́kọ̀ọ́ tó máa dé láàárọ̀ ọjọ́ kejì tó máa bá wọn gbà tó ṣàpè títí tí ò gbé kọ̀ ó ṣàwà padà bá wa láàárọ̀ ọjọ́ kejì lálágbọ̀n mi àtàntí ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ni àǹtí ẹ̀ tún sọ fún mi pé mo gbé pamọ́ ni pé mo mọ ibi tó lọ àìdá rẹ̀ sí pé gbà tó mọ̀ pé wàhálà yẹn ti ṣẹlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ló jẹ́ kí n lọ àìdá mo sọ fáǹtẹ̀ mo ní mi ò mọ ibi tó wà mi ò dẹ̀ mọ ibi tó wà nítòótọ́ níwájú Ọlọ́run àbọ̀ àtẹ̀yàn tá a gbọ́dọ̀ pé jẹ́rìí oṣù mẹ́ta ló fi kúrò lé ìgbà tó wá di ọjọ́ kejì tó wá wá sí station tó wá bá wa Alágbọ̀n lẹ́kọ̀ọ́ ló wá mú gẹ̀yẹn dání gẹ̀yẹn wá jẹ́ ọ̀rẹ́ ẹni tá a jọ ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ọmọ gẹ́ẹ̀ tá a jọ lọ ṣọ́ọ̀ṣì pátá àbúrò mi tó jẹ́ last born lé wa àwọn tó bá sùn rìkọ́dì ẹ̀ wà lórí fóònù lè ti delete ẹ̀ a máa bá wọn sùn báyìí á tún máa kámẹ́rà ẹ̀ Alhaji ṣe rí tó bá yẹ pé gbogbo bí mo ṣe bó ṣe ń ta mi lára tí mò ń fògùn ṣe pé fi gbogbo ẹ̀ ṣe pé ni lẹ́sẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ tó yẹ pé mi ò parọ́ mọ́ kó náà ṣe pé kì bá dùn mọ́ mi nínú. ọmọ tó ṣe tí ó dùn mí náà nù ìtọ́pọ̀kọ rẹ náà ṣe ń tọ́da 100%
ṣùgbọ́n wọ ọba fọ̀rọ̀ ẹ̀ kan lẹ̀ ọba. Alhaji mi mo dá mi lójú pé tí tẹ́ gbọ́ lórí rédíò mo fi ògùn búra mo fi ọjọ́ kan tí ò ní sí ẹ̀dá àlàyé kankan tí ò ní sí anybody yìí mo fi búra ọjọ́ tí ó máa lọ jí ìfọlọ́run lọ́jọ́ kẹyìn mi mo fọlọ́rọ̀ bá búra mi ò fọdí fọmọkùnrin tí bá fọdí fún kí má jẹ́rìí ọmọ mo dẹ̀ ń bẹ Ọlọ́run mo ń fi dojoojúmọ́ tí bá ń gbàdúrà mo máa ń bẹ Ọlọ́run pé irú obìnrin báyìí yìí bí ti tèmi mo fẹ́ kọ́lọ́ ń jọ̀dá fún gbogbo ọmọ mi tó bá jọkùnrin Alhaji tó bá ṣe wí Alhaji mo ń sọ fún yín tó bá jẹ́ wí pé bẹ́yà mo bá wo aburú ọmọkùnrin méjì ni mo bí kọ́lọ́ ń jọ̀dá ìyàwó bí ti tèmi fún wọn. no Alhaji ẹ wo máa gbọ́ no I won't take that mo sọ fún ẹ pé wọ́n ń ṣépè lórí rédíò dẹ̀ ń ṣépè látàárọ̀ gbogbo èpè yẹn ò sọ pé kí n gbà ó gbọ́ àìṣépè rárá ò sọ pé kí n má gbà ẹ gbọ́ fèpè lẹ̀ má ṣépè mọ́ o tún ṣépè o no búra tó bá lè búra. àní wọn búra lórí rédíò ṣe kò dìgbà tẹ́ bá búra ká tó gbà yín gbọ́ wáyé náà ó dẹ̀ ń ṣépè ńláńlá. Alhaji máa ṣe toró dá mi lójú ìyá tí ọmọkùnrin fi jẹ mí bó tó bá ṣe rí pé bẹ́ẹ̀ àwọn ẹlẹ́fà yẹlẹ́ ẹ wá mọ̀ lọ ẹ wá mọ̀ lọ wọ́n bá ti pípé lọ́ọ́ fẹ́ mọ̀ ṣẹ́ ẹ wá mọ̀ lọ àwa lè torí àwùjáre kí tó tán lẹ́nu ó tẹ̀ ṣépè mú ní ọmọ ṣépè kò sí ní tá a fẹ́ fèpè ṣe náà tẹ́mi bá jẹ́ pé lé ni mo wà báyìí tán bá ń ṣépè lórí rédíò máa yín ilé àbí kí n pa ọmọ àdúrà àwọn tó fẹ́ lé kóńdì rédíò fún wa yẹn nítorí pé à ń ṣépè tí wọ́n fẹ́ fèpè ṣe sọ̀rọ̀ àwọn tó ń gbọ́ wa onílàákàyè ni wa ìpè yẹn ò nítumọ̀ kí ló ń ṣépè sí nìsín kí ló ń kan kí ló ń. torí pé ó dá mi lójú ni Alhaji kí ló dé lójú. torí pé ó dá mi lójú pé mi ò ṣàbúrú lórí ọmọkùnrin gbó kò sígbà tí ṣòro dé bá tí mi ò dúró fún un. go and sit down. mi ò ṣàbúrú lórí Alhaji. go and sit down ṣé kí n analyse ní tó ṣe yẹn fún ẹ kó o máa burú tó wà ń bẹ. ìyá rẹ ń pè ọ́ ó ní kó lọ fọ̀dí fọ́kọ rẹ ó wá sọ fún mi pé stage manager kí náà stage manage your mother ṣé mo ṣe fọ̀dí fún bàbá rẹ nu kó tó wà ń bẹ o lọ sí pé o sọ pé kìíní sá sọ pé òdúró tì ní sọ́nà ló dúró tó ní òdúró tì lọ́lọ́ gbé ìwé ilé bàbá rẹ lọ́lọ́ fi dúró tó a bá wá dúró tì so dúró tì láti kírípù ẹ̀ ni so dúró tì láti sọdẹ̀ dùn àárín rẹ ni what are you saying ọ̀rọ̀ láti mò ń mú kékeré tó dẹ̀ tún fẹ́ sọ di ní lámọ́ra rẹ lọ́wọ́ calm down olóòfẹ́ ọmọ olóò náà fẹ́ ọmọ olótorí ìwé ló fi wá bí ẹ já sọ́ká kúrò ń bẹ̀ náà guys kò sẹ́ni tó trust ara wọn mọ́nú ẹ̀yin méjèèjì mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ sì nífẹ̀ẹ́ ara yín bọ́ ẹ̀ trust ara yín mọ́ yóò ẹ para yín kí ló ń sọ kò sí tó fẹ́ sọ tó bọ́ tata yọ pàtẹ́wọ́ fún ọ pé ó ṣe eré kò sí náà nígbà pẹ̀lú ta gbọ́ yẹn ẹ mọ̀ pé máa yí lé náà ọkùnrin tí mo wọ ìwà láì ó le àwọn tó bá rí bó ṣe rí ẹni bí ní ìjẹ́ wà bọ́wọ́ tí nà sí wa wọ́n fi máa kàjú èèyàn ni ọwọ́ kékeré ń ọwọ́ ètò kéré ń ọ̀nà èèyàn pa ju ètò complete lọ kí ló ń bá mi sọ bọ̀dá arọ kan ló kó wa tó bá ti dójú àgbo báyìí tó bàbá arọ ní ilẹ̀ ilẹ̀ báyìí ni wọ́n wà ẹni tó san agun tó wà lórí ìdúró ó lè nàyàn márùn papọ̀ lẹ́ẹ̀kan náà tí ó fò mọ́ wọn lọ́rùn tí ó fọ̀ pa yí wọn wá ń náwó sẹ́mi pé kínní àmọ́ pọ́kọ̀ rẹ lè fáìn sáwà bá gbogbo ẹ̀jẹ̀ ni ọmọ tẹ́ bí ń kọ́ ẹ tún jọ ṣàjọṣe kẹ́ ẹ tó kú ò láyé ó lè lọ́kọ mi ní ìsìnkọ́ ọmọ gbádùn dára bí kò kọ́mọ sí ọ bí kò rí ó lè níyàwó mi kọ́ mọ́ ẹ̀jọ́ rẹ̀ kọ́mọ sọ náà bí kò rí ẹ̀ náà ìjà tó ti le jù báyìí lọ tó lọ ń parí ńkọ́ why are you doing this calm down báwo ló ṣe rí ìwé ilé bàbá rẹ̀ gbà. kò sí wàhálà tó bá ti rẹ́dì kó pè mí mo lè tẹ̀lé lọ mo volunteer. Yes. That's not a problem. Èkó ni àbí Ìbàdàn. Sango Ọ̀tà. Ogun State. Okay. Ìgbà wo lẹ máa rẹ́dì fún wèèyàn? Báà ní jọ́ jẹ́yìn àti ẹnìkan ẹ̀ trust ara yín mọ́. No problem Alhaji. Kò sí wàhálà. Now àwọn ọmọ ń kọ́ bẹ́ẹ̀ méjèèjì bá ń bínú tẹ̀ ẹ fẹ́ túká báyìí wọ́n lọ gbà wí court òun náà ṣe ó wù mí kí n sọ̀rọ̀ pé kẹ́ ẹ mọ̀ túká pẹ̀rù ń bà mí ẹ lè para yín. Bẹ́ẹ̀ni. Now kí ni a fẹ́ ṣe? lórí ọ̀rọ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ṣé mọ̀ pé ẹ̀yin ní right sọmọ
òun náà ní right sọmọ yes sir. àwọn ọmọ yẹn sì gbọ́dọ̀ yáre lágbára Ọlọ́run àmín. ṣé a máa sọ yẹn later ẹ jẹ́ ká sọ lábẹ́ nítorí time bẹ́ẹ̀ ni. ó yá ọjọ́ wo lẹ fẹ́ lọ gbàwé bàbá yín ìwé ilé yẹn. nítorí mi padà síbi iṣẹ́ tí mo ti wá lẹ́kọ̀ọ́ so mi fẹ́ kó pẹ́ rárá. Ṣàngó Ọ̀tà náà ni a lè pàdé ń bẹ̀. alájì kò ní yá o tí n bá ti padà kò ní yá mọ́ o kò ní yá mọ́ mo mọ orí èèyàn tán tó tẹ́ni tó tó kù jẹ́ o. ìjọ wo lẹ fẹ́. a lè ṣe ní wíìkì yìí kò sí nǹkan tó dá wa dúró. ṣe é ráyè lọ́jọ́ Thursday ọ̀làǹbọ̀n Thursday. a lè ṣe next week. ọjọ́ Tuesday nǹkan. ẹ wo program yín Tuesday àwa náà àjọ máa lọ ni àwa náà máa wà ń bẹ̀ ọjọ́ Tuesday. no problem on the 14th. on the 14th. yes. ọjọ́ Tuesday. yes sir. ibi ilẹ̀ máa gbà wá. no problem. àwọn ẹni tó máa represent wa. ìgbà tó yẹ pé Ṣàngó Ọ̀tà ni Ṣàngó tọ́ta gan èèyàn gbọ́dọ̀ tètè jí lọ torí traffic á tó sọ pé tí ọ̀tà tí ọ̀bá ti ta yóò tó gbá ojú ọ̀nà ẹja kúrò ń bí láago 9 àárọ̀ 9 a.m. láàárọ̀ kábọ̀ sọ́nà ẹ ṣeun. all right sir. ẹ kalẹ́ sà Alhaji. orúkọ yín mà. Ọládìtì Ọláyẹmí. ẹjọ́ Ọ̀tà lẹ mú wa. ẹjọ́ Démọ́lá Òní Akọgun. ẹ bá ẹja rẹ nìyẹn Démọ́lá Òní Akọgun. Akọgun. lórogún. orogún bá dàn bí. orogún ni ṣọ́ọ̀bù ẹ̀ wà bọ̀ ó ń gbé Ṣàngó. iṣẹ́ kí ló ń ṣe. ó ń ṣe télọ̀ lórogún. wọ́n ń ṣe télọ̀ lórogún. Démọ́lá Òní Akọgun. Akọgun. bẹ́ẹ̀ni. tó ń ṣe télọ̀ lórogún. bẹ́ẹ̀ni. Mr. Démọ́lá Òní Akọgun wọ́n lè ń ṣe télọ̀ lórogún wọ́n lè ń wọ́n ní kí ó ń gbé Ṣàngó. wọ́n lè ń gbé Ṣàngó. Mr. Démọ́lá Òní a pè yín. wọ́n wá lánàá. ẹni sọ̀rọ̀ yes sir. níbi ilé tí mo bá fẹ́ kẹ́ sọ̀rọ̀ a pè yín ẹ sì jẹ́ wa gẹ́gẹ́ bí ọmọlúàbí inú wa dùn àwa náà sì kí yín káàbọ̀ bí ìgbà téèyàn kọ́ ọmọlúàbí káàbọ̀ ṣùgbọ́n ìwà yín lánàá ọjọ́ wa lójú o Mr. Démọ́lá Òní wọ́n lọ́lọ́ṣèlú kan ní tìyín lẹ́yìn ló ní kẹ́ ẹ máa lọ kò sí tí ó ṣẹlẹ̀ kẹ́ ẹ gẹ́ fìlà bí ó wù yín Mr. Démọ́lá Òní wọ́n lọ tún pè yín lákọgun wọ́n lọ́lọ́ṣèlú kan ló ní ọmọ tẹ̀yìn àtobìnrin yìí bí kóbìnrin ọmọ fojú kan mọ́ láéláé bó wọ́n ti ṣerú ẹ̀ lóòótọ́ lẹ dọ́dọ̀ wa ǹjẹ́ kí ló dé tóbìnrin yóò ní fojú kan mọ́ rẹ̀ mọ́ ẹ bá ní ẹ lọ́rọ̀ sọ nígbà téèyàn wá wọ́n nǹkan lẹ̀ èèyàn wá sọ̀rọ̀ yín pé n tẹ́ ẹ ṣe ní tó kù díẹ̀ káàtó kẹ́ ẹ sì sọ pé n tẹ́mi fi ṣe bẹ́ẹ̀ ni o ẹbí léèrè báyìí ẹ bá ti wá ń gbà tẹ́ ẹ mọ̀ pé ẹ ní nǹkan sọ Mr. Démọ́lá Òní Akọgun olóṣèlú wo ló wà ní pé tẹ́jọ pé yàrá ń gbà tẹ́yìn àti obìnrin ó sunrun ọmọ tó wá ní kẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ ọmọ yín mo ní rọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rẹ́ mi lánàá tẹ́ ẹ wá Mr. Démọ́lá Òní Akọgun èmi Oríyọmí Hamzat fẹ́ rẹ̀ yín lọ́la àwọn tẹ́ ẹ rí lánàá èmi kọ́ ẹ wá lọ́la ẹ wá rí mi ta lẹ lónìí wọ́n mọ̀ gbọ́ ọmọ fún yín kẹ́ ni wọ́n mọ̀ ṣe kankan mọ̀ ń bọ̀. ẹ tọ́jọ́ ń ṣòṣèlú oúnjẹ ó yá Olúmídé Yakubali ó yá náà máa ń pè Olúmídé Yakubali ní fóònù ẹ̀mí. Olúmídé Yakubali ẹni olóṣèlú yẹn APC náà ń ṣe orogún náà nílé tiwọn náà orogún nílé tiwọn náà olóńtìlẹ́yìn pé olóṣọ pé olóṣàjẹ́ bí ọ̀gá rẹ̀ ń bí APC tán jọ ń ṣe yẹn bọ̀n ló wá gbójúlé pé kí n lọ kóòtù pé kóòtù ló ń fẹ́ lọ pé òun fẹ́ bá mi rojọ́ mi pé kí n mọ̀ ní ṣòun kóòtù. Olúmídé Yakubali lélẹ́ jẹ́ ìyìn ọ̀gá rẹ̀ yẹn ń jẹ́ ọ̀gá rẹ̀ Olúmídé Yakubu Ali ìyìn ọ̀gá rẹ̀ lẹ́pìsì yẹn ń jẹ́ APC. kí lorúkọ tiẹ̀. Adémọ́lá Òní Akọgun. Adémọ́lá Òní Akọgun. Mr. Olúmídé Yakubu Ali wọ́n ní ọmọ yín lọkùnrin yìí. ọmọ ẹ̀yìn ẹ̀ ni. ọmọ náà máa pè ẹ sọ fún un kó yọjú sí wa lọ́la kémi àti ẹ̀ ọjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀jẹ̀ mọ́lé ẹjọ́ torí bá a lọ lé ẹjọ́ lẹ́ẹ̀mẹ́wàá nǹkan ẹyọ kan náà ni kódà bẹ́ẹ̀ yẹn bá ya wèrè wọn ò ní pé kọ́ mọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀ mọ́ kò sí ní tó lè ṣe èèyàn ẹ lè lọ rè béèrè
wọn ò ní pé kò gbọ́dọ̀ fojú rọ́mọ rẹ̀ mọ́ ọmọ yẹn lè má wà ní custody rẹ o ṣùgbọ́n kí wọ́n ní access sọmọ mọ́ gbáyé mọ́ gbọ́run apá ọlọ́ọ̀ nìkan lọ́ka apá èèyàn ọ̀ka n ó retí yín lọ́la madame ẹ̀ dìde fúnra yín. ẹ ṣe sà. dìde. mo fẹ́ kẹ́ ẹ bá mú fídíò yẹn wá brother tí bó lẹ ṣe ń ṣiṣẹ́ yìí o iṣẹ́ Ògbómọ̀ṣọ́ lẹ́ ń ṣe fún mi ẹ ṣiṣẹ́ Ìbàdàn ẹ ṣiṣẹ́ Ìbàdàn ẹ bá ń ṣiṣẹ́ Ìbàdàn ẹ dìde ẹ̀yin méjèèjì ẹ dìde brother tí ẹ wá lọ fún mi bẹ́ẹ̀ bá wá obìnrin yóò wọlé tẹ́ ẹ bá wà kọ́ wọlé ẹ wá you have to do that for me ẹ ti ṣe Ìbàdàn ẹ ti dé Ìbàdàn yìí náà ti pẹ́ díẹ̀ àmọ́ àwọn Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbọ́n ṣáṣá tí ó jẹ́ pé they on top of their job àwọn bí Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí they are on top of their job bó lẹ́yìn ṣe ń ṣe yìí èyí Ògbómọ̀ṣọ́ ètè mi mú ní lọ́dọ̀ yìí ọmọ lágbára díẹ̀ o láì ṣe pé tí wọ́n lò kù àṣàkù ni ẹ kó fẹ́ mi rálá tí tún dé Ògìdán ẹ mọ̀ bọ̀ ẹ kálẹ́ o. oyin ha ni. ohun mi ra. ta ni sọ̀rọ̀ nu yín. èmi. ẹ̀rí pọ̀ lálẹ́ yìí o ọmọ Nàìjíríà. yes sẹ́rẹ́ tí ọmọbìnrin yìí tó ń sunkún sọ̀rọ̀ níjọ́ ni. ìjẹjọ. níjẹjọ ọmọbìnrin yìí ní ìyá ọkọ rẹ̀ lọ́gbà ọmọ 70 days lọ́wọ́ rẹ̀ ní wàá jalè bí gómìnà Èkó ṣe lọ já wọn kan lẹ̀ sí Ọ̀ṣun ní jalè lọ́mọ yìí sunkún bíi tótó nítorí pé ò níyàá nítorí condition rẹ̀ wọ́n jọmọ tó bí gbà ọmọ náà rèé o àwa ti gbọ́ ọmọ lọ́wọ́ o ọpẹ́ pàtàkì lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó àti CP Fáyọ̀adé ẹ ṣeun adúpẹ́ o ọlọ́pàá tó wà ní chájì kéèsì ń kọ́ wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà ọlọ́run jẹ́ rí i pé o IPO Ìfẹ́mìà Abóyì ọlọ́pàá Ìfẹ́mìà Abóyì ní police station bó ní Amukoko police station tá a sọ fún yín pa ń lọ ọmọ láti gbà yí o àwa ti gbọ́ ọmọ o a ti gbọ́ ọmọ lọ́wọ́ ìyá wọn o ṣùgbọ́n ìtàn kẹwàá rọ̀ mọ́ tó yẹ kẹ́ ẹ gbọ́ lálẹ́ yìí ó yẹ ká sọ díẹ̀ ń bẹ̀ ṣé rí ọmọbìnrin yìí bẹ́ẹ̀ bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ ẹ rí i pé ohùn rẹ̀ ó rí bákan bí ìgbà tí ó smart díẹ̀ tó smart tó àwọn fámìlì ọkọ rẹ̀ àwọn wá rí pé òun tún smart wọ́n wá fẹ́ fún ọkọ rẹ̀ ṣé ẹ rí ọkọ ẹ̀ tán fẹ́ fún kò tún wá smart tọmọ yìí ṣé bẹ́ẹ̀ tí ẹ lè sọ̀rọ̀ ìyẹn ò tún wá lè sọ̀rọ̀ wọ́n wá fẹ́ fún ọmọ òun ẹ̀ mọ́ tí wọ́n ṣe ìgbà tó wá bímọ tán wọ́n wá jálẹ̀ síbàdàn bó ṣe wá jálẹ̀ síbàdàn tán wọ́n wá padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n wá lọ rìpọ́ọ̀tù pé ìyá tó bímọ yìí o ó ti sá lọ o ìyàwó ọmọ àwọn ni o bó ṣe bímọ tán lọ sá lọ o wọ́n rìpọ́ọ̀tù bá wọn fọlọ́pàá ẹ máa wo irọ́ nítorí aburú tí wọ́n fẹ́ ṣe fọmọ yìí ṣùgbọ́n gbàtà dọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá bá wa gbé ìyá ọkọ wọ́n sì ṣe kínni wọ́n sì sá sí gbàgà wọ́n tì mọ́lé wọ́n ti lọ parọ́ mọ́ ọmọ yìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá nítorí pé wọ́n fẹ́ gba ọmọ yẹn gangan lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ deprive ẹ̀ kí lórúkọ ọ̀yá ọ̀nà. Rasheedat ìyá Wàsíù ó da tọ́kì ní ìjọra ọlọ́pàá lábẹ́ bíríjì. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti rí Rasheedat ìyá Wàsíù ìyá Àdìsá. ìyá Àdìsá ti ta tọ́kì lábẹ́ bíríjì ìjọra ọlọ́pàá ìyá Ṣúkúrá. wọ́n á tún mọ̀ pé ìyá Ṣúkúrá ẹ ṣọ́ra fún o. kódà bẹ́ẹ̀ bá pàdé ẹ Mọ́kà lọ́dún yìí ẹ ṣọ́ra fún o torí lọ Mọ́kà o kí lè pọ́kú ẹ̀. Rasheedat ìyá Wàsíù ìyá Ṣúkúrá ìyá Àdìsá ìtàtọ́kì lábẹ́ bíríjì ìjọra ọlọ́pàá
ọlọ Mẹ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ bá pàdé Mẹ́kà ẹ ṣọ́ra fún o ẹni bí ni o kí lẹ kókó ẹ lẹ́ẹ̀kan sí Rasida ọlọ́pàá ìyá Wàsíù ìyá onítọ́kí ìyá Wàsíù onítọ́kí ìyá Akíntúni ìyá Àdìsá ìyá Àdìsá ìyá Sukura sẹmẹjẹjìrì ọmú yìí ó ta tọ́kì lábẹ́ bíríìjì níjọra ọlọ́pàá ó sì lọ Mẹ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ bá rí ẹ ṣọ́ra fún o ẹni bí ni o ẹni bí ọ̀tá Ọlọ́run ni ẹni bí fapọ̀sùn ó bẹ take advantage ọmọ yìí kó ba ayé ẹ̀ jẹ́ kó jẹ́mọ̀gbà lọ́wọ́ ẹ̀ ẹ wá lọ rìpọ́ọ̀tì fọlọ́pàá pé ó ti gbọ́ ọmọlẹ̀ ó ti sá lọ. àtàwọn human rights náà wọ́n bẹ̀ fún. ẹ̀yin náà sì wá ó tún lọ sọ bẹ́ẹ̀ fún human rights ẹ̀yin náà sì wá jálẹ̀ Ìbàdàn àwọn èèyàn oníbẹ̀rù Ọlọ́run fa. ọkọ rẹ̀ ló mú wa. olóbìmọ fúnra rẹ̀ náà torí pé ẹ̀yin ọ̀fẹ́ kọ́ ọmọ tí yín kó kú àkúrun ẹ sì mọ̀ pé ọmọ yín àtẹlẹ́ yìí náà ní ìpèníjà eléyìí ò sì níyà ẹ wá rò pé ọ̀lẹ́bí kankan mọ́ kò níyà kò ní bàbá ayé mọ̀ lé o àwa ti gbọ́ ọmọ o àwa ti gbọ́ ọmọ ń tia o ọmọ ti bọ́wọ́ ọlọ́mọ o kí ló ní láti sọ jẹ ọmọ. ìrànlọ́wọ́. ní kíni. Alhaji èmi ni wọ́n da ọmọ sí láyé àtòrí wọ́n sọ fún mi àti màmí pé ká má lọ ká má gbé gbèsè so máa sọ fún mi pé Ọlọ́run bá wa ṣe wípé kò sí nǹkan kan pé Ọlọ́run náà lápè ló jẹ́ ká wá sí bíbá ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ fún mi ṣe torí gbogbo fámìlì sọ pé kò sí ẹnì kankan tí ó dà sí pé torí táwọn bá dá sí àwọn làwọn máa sanwó oúnjẹ ìyá ni àbí tọmọ nǹkan kan àbílẹ̀ tí ó gbé èmi náà dẹ̀ nílé ọkọ ni mo àtúntò bí ọmọ ni ọmọ oṣù mẹ́sàn-án lèmi náà gbé láti àṣàlejò máa gbé papọ̀ ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni mo fẹ́ lórí ẹ̀ torí mi fẹ́ kó wà lọ́dọ̀ àwọn wúmà yẹn mọ́. ibo bó lẹ́yìn ṣe jẹ́ sí. èmi ní last born ya bàbá rẹ̀. àwọn náà fẹ́ ya rẹ̀. màmá yín lélẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ni last born. ìyá bàbá ẹ̀. bàbá rẹ̀. bàbá rẹ̀ ti kú láti 1996. wọn ò bímọ lé bàbá rẹ̀ wọn ò sì bí bàbá rẹ̀ léèyàn. wọ́n bí ọmọ lé bàbá ẹ̀ wọ́n dẹ̀ lẹ́gbọ̀n wájú. àwọn yẹn ń kọ́. wọn dá sí àwọn ẹ̀gbọ́n wọn ló wò wọn ló wo ọmọ ẹ̀ bọ̀ wọ́n làwọn ò dá sí pé ṣáwa la máa mara fúdù àwọn la máa mara nǹkan kan fún ọmọ ẹ̀ so gbogbo wọn wá yọwọ́ bọ̀ ìjọ́ tí mo sọ̀rọ̀ ń bíbá ní last week nígbà tó di ọjọ́ Thursday láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá a ti ń pò yìí bíbá wọ́n á kó 4,000 fún ẹ̀mí pé kọ́ kó fún mi kí n fi kún owó mọ́tò tí mo ti fi wé. ọmọ ẹ mọ́sùkùn àwọn ẹbí rẹ̀ nídìílé ìyá ń kọ́. ìkejì ìyá ìbejì ni so woman ẹgbà wedding ń ló wá so wá sọ pé gbogbo wa tó ń wú kò bóun lára mú kankan pé ó ń bú òun bóun lọ sọ́dọ̀ grandma wa padà so èmi wá sọ fún wọn pé torí gbà èmi ṣe bímọ sílé ni mo wà nílé operation mo dẹ̀ ṣe kò jẹ́ kí n ráyè lọ síbẹ̀ but woman yẹn látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ á pé olóhùn wà lórí òkè létà olóhùn ti dé kò dẹ̀ yọjú sí wa kò dẹ̀ dá sí kankan bẹ̀ even lẹ́yìn mi àti màmí mi ò rí anybody lẹ́yìn ìjẹta tí àwọn ọmọ ẹ̀gbọ́n mọ́ mi tó wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wá wò ìgbé káwọn wá wò bóyá wọ́n gbọ́mọ fún wa àbí wọ́n gbọ́mọ fún wa wọ́n dẹ̀ fún mi ní nǹkan kan lẹ́tọ́ ọmọ pọ́lọ́ òun dúró tì mí Ọlọ́run náà ló bá mi ṣe láti ilẹ̀ Ọlọ́run dẹ̀ bá mi yanjú ẹ̀ tí mo kàn sọ fún wọn nìyẹn. ìwà ọmọ tẹ́yìn bí ní ìṣe lọ bí ọmọ oṣù mélòó. oṣù mẹ́sàn-án. oṣù mélòó lélẹ̀. iléeṣẹ́ pé 41 days ń jẹta. Ọlọ́run tó lẹ́rù wá bá ọ gbé Ọlọ́run tó lẹ́rù wá bá. ilé ìwọ ni ọmọ gbé báyìí. mo ti ní màá sọ ń bí báyìí ẹni tó bá fẹ́ ràn mí lọ́wọ́ kan jọ mo bẹ ogbó lé ni. kò lè kíni fún kíni pé ká gbalé fún kò lè dágbé náà. mo fẹ́ kó wà lára ìdọ̀dọ̀ mi kí lè máa mọ́nítọ̀ torí ṣọ́ọ̀bù ti tèmi ẹgbẹ́ ilé mi náà ló wà so mo yọ̀ǹda ọkọ mi yọ̀ǹda torí ọkọ mi náà ọlá pé kò níṣẹ́ lọ́wọ́ láti bí ọdún méjì sẹ́yìn náà ni àwọn náà ń wò pé bó láti fẹ́ ṣe bọ́ tó bá wà lọ́dọ̀ wa kò sí problem. ẹjọ́ wà lọ́dọ̀ yín ẹjọ́ wà lọ́dọ̀ yín torí kò lè dágbé bó ṣe wà yìí. bẹ́ẹ̀ni. àbí ká dán ọmọ padà. a máa lè dán ọmọ padà fún un torí ó lè má bí mi mọ̀ ó jẹ́ pé ntọ́lọ́run ikọ̀ ọmọ ìyọkàn iná. pé ká dá padà sí kò ní mò ń sọ. rárá o kò lọ́mọ o. kò lọ́mọ. kódà ó máa ń sunkún lójoojúmọ́ tẹ́lẹ̀ níbọ̀ àti ìjọ́ tá a ti gbọ́mọ àtijọ́ yẹn báyìí ni ò ti sunkún mọ́ tó jẹ́ pé ó máa ń kájọ tá a bá ń bá ṣàwàdà kò ní ṣàwàdà bọ̀ látìgbà tó ọmọ yẹn ti dé àwọn ará inú ilé wa ogun wọn bá mi support ẹ ẹni tó bá rí i pé kí ló ṣẹlẹ̀ kí ló mú ẹyin kankan ẹni tí ó gbóúnjẹ fún kódà ìjọ́ ta kúrò níbà ní program ìjọ́ ta gbọ́ ọmọdé báyìí lẹ́nìkan ti wá fún wa ní pampers
ní gbogbo àdúgbò àwọn tó gbọ́ gbogbo àwọn tó screenshot fọ́tò mi tán ní àǹtí kí ló ṣẹlẹ̀ nǹkan táwọn gbọ́n tó ṣẹlẹ̀ so gbogbo wọn wá fún mi ní nǹkan ẹni tó fún wa lówó mọ́tò tó fún wa ní gbogbo ẹ̀ tí kálukú ti dìde àánú sí wa mo wá fẹ́ kọ́ ọmọ nàìjíríà náà ràn mí lọ́wọ́ kó ọ̀run ó má bàa wọ̀ mí torí ọjà ṣọ́ọ̀bù tèmi náà kù díẹ̀ káàtó níjọ́ mẹ́ta. ọlọ́run ọba yẹn wò tó bá di ẹ̀yìn oṣù mẹ́fà kẹ́tún padà wá. ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí wọ̀nyí èèyàn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé mẹ́wàá ń bẹnu ayé àgbákò àwọn obìnrin ń bẹnu ayé o bẹ́ẹ̀ sì làgbákò àwọn ọkùnrin náà ń bẹ nígbà tọkọ náà bá wò sùnsùnsùn tó gbé gbá léyàwó rẹ̀ lórí ṣó fẹ́ pa á ni àbò fẹ́ fi jóògùn òun náà bá wò pé adìẹ dà mí ní nǹkan nù òun náà fọ́ gbogbo ẹyin lòun náà bá fọ́ gbogbo pàlàpọ̀lù abẹ́ tí ń rùn ló bá fi gbogbo ẹ̀ ló fi díbẹ̀ ló fi ṣàtà dídé fún ọkọ rẹ̀ lòun náà jẹ́ tó yó bákánbákán ẹ wá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.